ọkọ mi ń dúnkookò mọ́ mi, ó fẹ́ pa mí, mi ò fẹ́ mọ́. Aishat ló sọ bẹ́ẹ̀. Orin bí apá ò bá ṣe é ṣán níṣe làákà lérí, òkèlè gbígbẹ àti àlàáfíà sì sàn ju ẹran àbọ́pa àti ìjà lọ ló gbẹnu ìyálé ilé kan Aishat Salman nígbà tó ń rawọ́ ẹ̀bẹ̀ sí adájọ́ kóòtù kọ̀kọ̀kọ̀kọ̀ tó wọ́ ọkọ rẹ̀ Mohammed Raji Teslim lọ pé kí wọ́n tú ìgbéyàwó àwọn ká. Ó lóun ò ṣe mọ́. Ó ní ọkùnrin náà ti ń dúnkookò mọ́ ẹ̀mí òun ò sì tí ì ṣetán ikú báyìí. Kóòtù kọ̀kọ̀kọ̀kọ̀ Upper Area 2 tó fìkàlẹ̀ ságbègbè ọlọ́jẹ̀ nílùú Ìlọrin nípínlẹ̀ Kwara lọ̀rọ̀ náà ti wáyé níbi ìwé ìpẹ̀jọ́ kan tí Aishat kọ pé kí ilé-ẹjọ́ náà tú àwọn ká. Olùpẹ̀jọ́ náà Aishat rojọ́ níwájú ilé-ẹjọ́ ọ̀hún lọ́jọ́ wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 26 oṣù kẹrin yìí pé títí dàsìkò yìí ni ìwà ọkọ òun ò tí ì yí padà láti di èèyàn pẹ̀lẹ́, èèyàn jẹ́jẹ́ tó nífẹ̀ẹ́ tó sì ń ṣìkẹ́ obìnrin tóun mọ̀ sí nígbà tóun kọ́kọ́ fẹ́ ẹ, sí ìwà burúkú tó gbéwọ̀ bí ẹ̀wù báyìí tó sì ti fẹ́ gba ẹ̀mí òun. Ó ní lọ́dún 2008 ni àwọn àáfàá so àwọn méjèèjì papọ̀ gẹ́gẹ́ bí lọ́kọláya ní ìlànà Sharia tí Ọlọ́run sì jogún ọmọ 4 fáwọn. Orúkọ àwọn ọmọ náà ni Mohammed Raji ẹni ọdún 16, Abdulsamad Raji ẹni ọdún 13, Fatima Raji ẹni ọdún 6 àti Mustapha Raji ẹni ọdún 2. Ó sọ pé níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni ìfẹ́ àwọn ti ń jó bí iná ọnú ẹ̀rùn, ṣùgbọ́n báyìí kò sí ìfẹ́ mọ́ kí ilé-ẹjọ́ tètè tú ìgbéyàwó ọlọ́dún 17 náà ká láàrin òun àti Raji. Bákan náà ló rọ ilé-ẹjọ́ kó pàṣẹ pé kí ọmọ kẹrin Mustapha Raji wà ní àkàtà òun, kí ọkọ òun sì máa san $20 náírà lóṣooṣù gẹ́gẹ́ bí owó oúnjẹ ọmọ, kó tún máa san owó iléèwé àwọn ọmọ, kó sì máa san owó ọsibítù wọn nígbàkúùgbà tó bá rẹ̀ wọ́n. Nígbà tí kò sí olùjẹ́jọ́ níkàlẹ̀, onídàájọ́ Ajíbádé Lawal sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 26 oṣù karùn-ún ọdún 2023 yìí láti fún olùjẹ́jọ́ ìyẹn ọkọ obìnrin yìí láàyè láti wá rojọ́ ẹnu ẹ̀. Ibrahim Alágúnmu ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.